It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun tẹ́ fún wa. A yìn yín nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láéláé. A dúpẹ́ fún ohun tí ẹ̀ ń ṣe lánàá. A dúpẹ́ ohun tí ẹ̀ ń ṣe lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ̀ ń ṣe lọ́la. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà. Bọ́lọ́run wa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Ọlọ́run wo ni mò ń sọ̀rọ̀ ẹ̀ gan? Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobo. Mo ní bí wọ́n ti ń bẹ tí ẹ̀mí wọn bẹ láàyè. Ní orúkọ Jésù Kristi, àánú Ọlọ́run á ṣiṣẹ́ fún yín lórúkọ Jésù. Ọlọ́run ti sọ fún wa wípé oore ọ̀fẹ́ tọdún yìí yóò jẹ́ oore ọ̀fẹ́ tó tó. Ní orúkọ Jésù Kristi, ìlérí Ọlọ́run á ṣẹ nínú ayé yín. Mo lá ṣẹ lórí àwọn ọmọ yín. Á ṣẹ ní ìdílé yín. Lọ́dún yìí lórúkọ Jésù ẹ ó ní ẹ̀rí tuntun. Ògo Ọlọ́run yóò tún farahàn o. Agbára wà láàyè Ọlọ́run lónìí yóò tún ṣiṣẹ́ fún èmi àti yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ o. Mo dúpẹ́ fún àǹfààní ńlá tí Ọlọ́run fún yín pé ká tún jọ gba àdúrà pọ̀. Mo dúpẹ́ fún àwọn ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ń fún àwọn míì ní PrayerLife yìí. Ẹ̀yin míì ẹ ń tọ́ka àwọn èèyàn sí PrayerLife yìí pé wọ́n náà lọ bẹ iṣẹ́ ìjèrè ọkàn lálẹ́ ń ṣe o. Torí pé Ọlọ́run ò fún yín ní oore ọ̀fẹ́ láti rí iye ẹ̀mí tẹ́ ẹ ti gbàlà. Ẹ̀hún ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó lágbára. Ó ṣẹlẹ̀ sẹ́mi náà rí. Ẹ̀yin tí ẹ ti ń bá wa bọ̀ tipẹ́. Ẹ rí i pé bàtà ṣé wọn àánú dé episode 200. Aláǹgbọ̀n yọ̀dà pé àárín kankan. Ẹ̀yà àmọ́ṣẹ́ àmọ́ ipa tí kìíní yẹn kónú ayé àwọn àgbàtọ́ lọ́n fi hàn wá ẹ̀rú bà wá. Abẹ̀ sí tọrọ ìdájí ẹ̀ṣẹ̀. Pé àwọn ọmọ ní. Tó dẹ̀ mo mọ̀ pé àwọn nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí ó gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á mọ̀ fún yín lórúkọ Jésù Kristi. Ó ti wọ̀ fíṣíà. Mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé fire conference ti orílẹ̀-èdè Amẹ́ríkà ó máa wáyé ní Texas ní agbára Ọlọ́run. Wọ́n ti ń confam àwọn date kan fún wa. Wọ́n sọ fún wa pé 11th of July ó ní fire conference ti Amẹ́ríkà. Lágbára Ọlọ́run flyer kọ́lẹ̀ ń pè lédè òyìnbó. A máa jù jáde sí yín. Wọ́n ń ṣiṣẹ́ lórí flyer yẹn lọ́wọ́ báyìí. Arúgbóyà nǹkan tí ó lè tètè jáde ni tá a máa sọ́mọ́ ara ọ̀rọ̀ lónìí ṣùgbọ́n kò jáde. In fact àná ni àwọn dáàdi wa ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n send message sí mi pé déètì yẹn kò confam kò sí nǹkan tó yẹ o. Àná Tuesday náà ń sọ fún mi. Mo sì gbàdúrà pé Ọlọ́run á fún yín ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa. But ẹ má yẹ ká gbàgbé a máa open registration fún. Ìdí ẹ̀ ni pé ká lè mọ iye àwọn èèyàn tá a máa retí. Torí wọ́n ní àwọn kan tán fẹ́ fi pàdé àwọn èèyàn. Wọn ò ní kí n sọ fún yín ẹ má bínú torí arákùnrin yẹn gbé plákáàdì ẹ̀dẹ́ ó ní ṣé wọ́n sọ pé kẹ́ ẹ sọ ni ẹ má bínú. Wọn ò rán mi ò jọ fòfò. Àwọn tí ọ̀rọ̀ kan náà ń gbọ́ mi wọn ò rán mi ṣùgbọ́n wọ́n ṣètò àwọn kan tán fẹ́ fi pàdé àwọn ènìyàn. So wọ́n á fẹ́ mọ̀ ìyàwó mi ló ń bọ̀ wọ́n bèèrè lọ́wọ́ báwo lèmi ṣe fẹ́ mọ̀ mi kì í ṣe arínúròde olùmọ̀ràn kan Ọlọ́run ní. So tó yẹ la máa ṣe ṣí registration sílẹ̀ fún wa lágbára Ọlọ́run tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀. Màá sọ fún yín gan wípé ibi báyìí ni kẹ́ ti register fún wa. Mo lè sọ fún wa ìdí tá a fi ń ṣe registration ni pé ká lè mọ iye àwọn èèyàn tá à ń retí. Tá a bá ní òyìnbá bá ṣe registration bí ẹ̀ẹ̀mejì mẹ́ta a ṣe bẹ́ẹ̀ náà ní UK a ṣe registration bí ẹ̀ẹ̀mejì mẹ́ta àti ní idea. So ẹ dákun kí kẹ́ bá fọkàn sí bẹ́ẹ̀ yẹn. Ẹ bá sọ fún nílé ẹ bá sọ fàlejò pé fire conference ń bọ̀ o. Ọjọ́ náà sì bá wa láàyè. A ó sì jèrè ibẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ má yẹ ká gbàgbé freedom retreat wa. Retreat ní kì í ṣe fire conference. A tilẹ̀kùn mọ́rí fún ìdọ́jọ́ mẹ́ta. Tí máa látilẹ̀kùn mọ́rí kì í ṣe ẹ̀yà kan o. A ní center yẹn tí ta ti ń polongo ẹ̀ fún wa ní Boston Lakes. Níbi tí a ti lè kóra jọ pọ̀. There are a lot of events tí ó wà ní ọjọ́ mẹ́ta yẹn. Ẹ dákun ẹ bá wa gbáradì dáadáa. Lágbára Ọlọ́run láti bí ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Kò lè kọjá bí ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ló máa jẹ́ níparí oṣù yìí. Ní agbára Ọlọ́run máa sọ fún wa pé ọjọ́ báyìí o ẹ máa rí newsletter wa ìyẹn àwọn tí wọ́n ti book fún program yẹn
wọ́n tí wọ́n ti sanwó wọn ni mò ń sọ o, àwọn tó ti sanwó wọn àwọn tó wà ní charge àwọn committee yẹn wọ́n á fún wa ní list yẹn lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀, so a máa send newsletter sí wọn bá ṣe máa send ẹ̀ nìyẹn o títí ọjọ́ yẹn máa fi pé ó ṣe kó jẹ́ pé ẹ̀ẹ̀kan lóṣooṣù títí ọjọ́ yẹn máa fi pé ìdí newsletter yẹn ni pé tábàdàn tó ní ìbéèrè wọ́n á ní oore ọ̀fẹ́ láti béèrè, so a lè dá wọn lóhùn àwọn kankan wà tá a fẹ́ káwọn náà múra sílẹ̀ fún kán ṣe ó ṣe kó jẹ́ pé ká tó wọnú retreat yẹn a fẹ́ fún wọn ní assignment àdúrà kan gbogbo ẹ̀ pátá aṣáà nílò láti rí newsletter yẹn a máa sọ fún wa torí ìgbà míì a lè send email síyàn kó lọ sínú spam folder so tá a bá ti sọ ọjọ́ báyìí ní email yẹn jáde tẹ́ ẹ̀ bá rí nínú email yín èèyàn á rí nínú spam folder ẹ̀ jẹ́ àwọnú àdúrà wa lọ ẹ jẹ́ àwọnú àdúrà wa lọ. A restful soul, ọkàn tó ní ìsinmi bí mo dẹ̀ ṣe sọ yẹn lórúkọ Jésù ọkàn yẹn á ní ìsinmi lórúkọ Jésù. ẹ gbọ́ mo ní bí ọ̀rọ̀ yẹn ṣe jáde lẹ́nu mi pé ọkàn tó ní ìsinmi Ọlọ́run ka ọkàn yín mọ́ ara ọkàn tó ní ìsinmi lórúkọ Jésù Kristi. tẹ́ bá wo ìwé Psalm 116 verse 7 Psalm 116 verse 7 Bíbélì sọ̀rọ̀ kan ó ní padà sí ibi ìsinmi rẹ ìwọ ọkàn mi nítorí Olúwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún ọ. ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run mo máa ń rí kinní kan nígbà dé ìgbà tèmi àti àwọn ọmọ Ọlọ́run bá jọ ń sọ̀rọ̀ pọ̀ ẹ wò wọ́n máa sọ àwọn kìrìsìtẹ́nì á máa sọ ohun tí Ọlọ́run ṣe ohun tí Ọlọ́run ṣe fún wọn síbẹ̀ nínú bó ṣe ń sọ̀rọ̀ yẹn wọ́n máa fi hàn mí wípé ọkàn wọn ò ní ìsinmi. ìgbà míì gan tí ẹlòmíì bá ń sọ àwọn ìpèníjà tó ní àwọn pọ́blẹ́mù àwọn ìṣòro nǹkan ti dàrú sáà kíní kan ti ṣe kíní kan sáà mo retí kíní kan èmi nìkan láàrin ọ̀rẹ́ mi ò ṣe kíní kan nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn nínú ọ̀rọ̀ ìbànújẹ́ ọkàn wọn yẹn wọ́n á tún fi ìtàn kan kún ẹlòmíì á sọ bí Ọlọ́run ṣe bọ́lọ́run ṣe gbé òun láti Nàìjíríà lọ sílùú òyìnbó ẹlòmíì á sọ bí òun ṣe rí ìwé ìgbélùú gbà láì mọ ẹnikẹ́ni ẹ̀rí pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu ọ̀hún yẹn tó ọkàn ru àwọn bẹ́ẹ̀ kò tún wá ní ìsinmi àbẹ́ẹ̀rí pé ìyàlẹ́nu ni ìdí ẹ̀ ni pé ọkàn wọn ò ní ipá àti agbára láti mọ ibi tí ìsinmi wà ṣé tá bá lọ ka ọ̀rọ̀ yẹn dáadáa ó máa jẹ́ kó yé wa ọ̀rọ̀ yẹn ní padà sí ibi ìsinmi rẹ ó ní return to your rest. kí nìyẹn sọ fún wa ó sọ fún wa wípé ibì kan wà tí Ọlọ́run dá tí ọkàn ènìyàn ti ń lọ sinmi náà kó lè yé yín dáadáa ẹ rí i pé mọ́mì tẹ́ bá lọ bí iṣẹ́ ẹ ṣe kòókòó jọ̀ǹjọ̀ǹ dádì nígbà tẹ́ bá ṣe àjámà lọ nígbà tẹ́ bá padà dé ẹ rántí bí ẹ ṣe ń jókòó sórí sófà yín nínú ilé ni ṣé tìmùtìmù yín yẹn tàbí jókòó ẹ kàn jókòó pẹ̀tẹ̀ bí ẹni tí ó ṣe kí ni o tó fẹ́ fún ara ẹ̀ ní ìsinmi ìgbà mi tó wá pé orí bẹ́ẹ̀dì ni ẹlòmíà kan ju rẹ̀ lú bẹ́ẹ̀dì gbàgà bẹ́ẹ̀dì á ṣe jìgìjìgì ìdí ẹ̀ ni wípé ara yín ti mọ ibi tí ìsinmi wà ó lè ṣe mórí lọlé yẹn bẹ́ẹ̀ náà ni ọkàn ṣe rí Bíbélì sọ pé padà sí ibi ìsinmi rẹ ó ti padà síbi tó ti ń sinmi ìwọ ọkàn mi ṣùgbọ́n ìṣòro tó wà bẹ́ẹ̀ ni pé àwọn mélòó ni ọkàn wọn mọ ibi tí Ọlọ́run dá fún láti sinmi olófà ó pákáleke ìbẹ̀rù ikú ìbẹ̀rù failure ìbẹ̀rù ọjọ́ iwájú ìbẹ̀rù ẹ̀mí òkùnkùn kò jẹ́ kí ọkàn ní ìsinmi bí tá ti bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn pé Jésù Olúwa ẹ fi ọkàn mi mọ ibi ìsinmi kí n ní ìsinmi ní ìhà gbogbo bí tá ti máa àdúrà tí mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ nìyẹn that oh Lord show my soul the place of rest so I have rest on all sides so I can have rest on all sides ó jẹ́ dandan ká ní ìsinmi ní gbogbo ọ̀nà ní ìhà gbogbo ètí Ọlọ́run fún wa nìyẹn o ẹ má jẹ́ ń tàn yín Jésù Olúwa ẹ fi ọkàn mi mọ ibi ìsinmi kí n ní ìsinmi ní ìhà gbogbo ẹ fi ọkàn ọkọ mi mọ ibi ìsinmi ẹ fi ọkàn àwọn ọmọ mi mọ ibi ìsinmi ẹ wo tọ́lọ́run bá fi ọkàn àwọn ọmọ yín mọ ibi ìsinmi wọn ò ní máa wá joy nínú ìmúkúmu torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tó ń dẹ́ṣẹ̀ yẹn àwọn náà ń wá ayọ̀ wọ́n ń wá ìsinmi fún ọkàn wọn ni ọkùnrin mi tó wọ́n wá ìsinmi fún ọkàn ìgbàgbọ́ ẹ̀ ni pé ibi táyọ̀ ẹ̀ wà ní pé kó máa kóbìnrin lẹ́yìn tó yẹ kí lẹ́yìn tó kó jọ ìyàwó ẹ̀ kàn máa tọ́ àwọn ọmọ
Jésù Olúwa ẹ fi ọkàn mi mọ ibi ìsinmi kí ní ìsinmi ní ìhà gbogbo. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fi ọkàn mi mọ ibi ìsinmi kí ní ìsinmi ní ìhà gbogbo. Ọlọ́run wa ẹ ṣàánú fún mi, ẹ fi ọkàn mi, ẹ jọ ọkọ gbàdúrà fún aya, aya gbàdúrà fún ọkọ. Ẹ̀rí tí Ọlọ́run bá fi ọkàn ọkọ yín mọ ibi ìsinmi, inú ọkàn yín gan balẹ̀ jù báyìí lọ. Olúwa ẹ fi ọkàn ọmọ mi mọ ibi ìsinmi kí ọkàn wọn balẹ̀ ní orúkọ Jésù Kristi. Ẹ fi ọkàn mi, ẹ fi mọ ibi ìsinmi, ẹ fi ọkàn mi mọ ibi ìsinmi. Kí n lè ní ìsinmi ní ìhà gbogbo. Olúwa ẹ ṣàánú fún mi, àánú ni mo bẹ̀bẹ̀ fún. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ ń tàn yín. Ṣé rí àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ti sọnù ní ojú ọ̀nà débi pé ọkàn wọn ò dá ibi ìsinmi mọ̀mọ́. Àwa Kìrìsìtẹ́nì ò dẹ̀ mọ̀ pé inú Kristi ni ìsinmi wá wà. Bẹ́ẹ̀ ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ wo ẹlòmíì, ẹ wo ṣẹ́ni tí èèyàn ẹ kí n bẹ̀rẹ̀ láti bí tí èèyàn ò bá mọ̀ wípé inú Kristi ni ìsinmi wà, tó bá lọ gbàgbọ́ pẹ́rẹ́ pé ibòmíì ni ibi ìsinmi wà, oh my God, ọkàn Olúwa á dààmú. Mo gbàdúrà ọkàn yín ò ní dààmú lórúkọ Jésù Kristi. Tẹ́ bá rí Kìrìsìtẹ́nì mi dípò kó fi ìsinmi ẹ̀ sínú Kristi, á fi sínú ìran. Dádì kí lẹ rí, mọ́mì kí lẹ tún rí báyìí. Àwọn dádì àti mọ́mì ọ̀hún, àwọn náà sì fẹ́ jẹun. Ọmọ wọn wà skul, wọ́n fẹ́ sanwó skul. Àbí ẹ má rẹ́rìn bọ̀dá ọ̀tọ̀ ni mò ń sọ yìí. Àwọn arábí ọmọ wọn wà skul náà, àwọn àgàmọ́ra ṣé wọn ò ní sanwó ọmọ skul? Wọn ò ní ra mọ́tò. Ẹrù báwọn náà fẹ́ kọ́lé. Ẹ máa tán ara yín. Tọ́lẹ̀ ti mọ̀ yìí pé ẹ ti fi ọkàn yín, ẹ ti fi lé wọn lọ́wọ́. Ọ̀nà kan tí wọ́n lè fi jókòó lé ayé yín mọ́lẹ̀ ni pé kí wọ́n fi àìní ìsinmi sí ọkàn yín. Wọ́n á bẹ̀rẹ̀ rán. Bó ṣe ń rí kú náà ṣe máa rí àrùn. Bó ṣe rí àwọn ará fíléèjì yín tó ṣùrùbọ̀ yín. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa rí pé ẹ wo pásítọ̀ kan wòlíì ni o, ó kà ní ìgbà kan, ó kà ní mo lè pé o. Torí tẹ́yìn bá kàn gbé kámẹ́rà tó bá dẹ̀ ń sọ ọ̀rọ̀, àwọn àṣírí burúkú tó bá ń sọ sí, ó ń kà nìyẹn náà. Ayé ló dáyé social media. Bẹ́ẹ̀ ni tó bá yè sìn òun làwọn àjẹjọ́ ń kà, wọn ò ní sọ̀kò pa wọ́n. Wọ́n á náà gba Jésù ni, wọ́n ló ti fọkàn ẹ̀ fún Jésù ni. Pásítọ̀ yẹn dẹ̀ sọ, wòlíì yẹn ní ó ní táwọn bá ríran sí ìyàn inú wọn kì í dùn kí ìran yẹn má ṣẹ. Mi ò bẹ́ẹ̀ mọ implication ọ̀rọ̀ yẹn. Wòlíì yẹn ó sọ, ó ní tí ẹnìkan ló send fídíò yẹn sí mi, ó ní tí nígbà tí òun ṣe wà nínú iṣẹ́ wòlíì, bóyá sọ̀rọ̀ ní ìmọ̀ ayé mi, iṣẹ́ wòlíì tí wọ́n ti gbọ́dọ̀ yẹn máa wò pé ayé mi o, ṣé iṣẹ́ ni wòlíì ní iṣẹ́ wòlíì kọ́ ṣe. Ó nígbà táwọn wà nínú iṣẹ́ wòlíì, ó ní táwọn bá rí ìran sí ìyàn, ó jẹ́ dandan kó ṣẹ. Ẹni tó ń tàbí wọn ní kí ló dé tẹ́ fẹ́ fi kó ṣe, ó ní báàrùn ṣe níṣẹ́, báàrùn ṣe máa mọ̀ pé àwọn lágbára. Lẹ́ni wá sọ pé ṣé ẹ̀yin lọ́lọ́run ni, ṣé bí ẹ̀yin kan Ọlọ́run fi ìran hàn yín lẹ wá ṣe ni. Ó ní tí ò bá ṣe, ó láwọn èèyàn nígbà báwọn ṣe lágbára tó. Mo wá sọ ṣé ẹ̀yin ni àwọn èèyàn máa mọ̀ pé lágbára ni àbí Jésù ló ní agbára. Mo lanu sílẹ̀ nínú fídíò yẹn, ó ní tí ò bá dẹ̀ ṣẹ lẹ́rọ̀ á ṣẹ lélẹ̀, mo ní ó tán lé ni. Ẹni tó ń béèrè lọ́wọ́ ẹni wọ́n ní bàbá báwo ni tí ò bá ṣẹ lẹ́rọ̀ ẹ ló bá ṣe lọ́nà wo. Ó ní kíni, ó ní ó kàn sọ fẹ́rẹ́ ni o, bóyá ó tẹ̀ ń kà ní náà torí mi ò mọ bí tán ti bẹ̀rẹ̀, mi ò mọ bí tán parí ẹni yẹn kàn kọ́pì àárín yẹn ni. Ó ló mọ̀ pé mi ní wò tó bá gùn jù, òótọ́ dẹ̀ ni. Ó ń sọ ń bẹ̀, ó ní kò lè ná òun ju 500 naira lọ. Ayé mi o, ìyẹn ni pé iṣẹ́ lè imagine ẹ̀ kéèyàn ní ọmọ ìjọ kó ìrántí pé ó máa lásìdẹ́ǹtì kọ́mọ̀ jẹ́ wá wọnú àwẹ̀ àti àdúrà lọ, kó jẹ́ pé ẹni tó ìrántí yẹn gan ló wá tó máa sàṣì tá a fi lásìdẹ́ǹtì. Ṣé àmọ́ pé wà láti dé yẹn? Òun ló fà á tó fi dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn wọn ò ní ìsinmi, torí pé kí ló gbà iṣẹ́ tí wọn bá fi sinmi lé Ọlọ́run, wọn sinmi lé ìran ò lè ẹjọ́ mà, mo challenge yín dáàdì, mo challenge ẹ̀yin náà. Tẹ́ bá rí anybody tí ìran ràn lọ́wọ́, ìran gbé láti grace to grace, introduce ẹ̀ sí mi, kò lè ṣeé ṣe láíláí. Ẹlòmíì ẹlẹ́ṣẹ̀ níbòmí ẹlẹ́ṣẹ̀ paraku, òun la máa wá sọ fún àwọn èèyàn tí Ọlọ́run wí. How come? Ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tiẹ̀ ti di bárakú ni o. Ẹ̀gbọ́rí ni lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì wa kan láyé John nígbà tí mo wà ní former church mi, ṣọ́ọ̀ṣì kan wà bẹ́ẹ̀ mi ní dárúkọ ẹ̀.
nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún ṣọ́ọ̀ṣì wa la máa wà báyìí tá a máa wo alàgbà tó ń báyàn sùn nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ nígbà tó yá tí tára mi ò gbà mọ́ wá ojú wíńdò yẹn mo ní kán lọ fi plywood kan fi dì pa pé irú ayé wò lélẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo rántí ìgbà kan wà tó jẹ́ pé àwọn méjì wọ́n fẹ́ lura wọn pa lórí ẹlẹ́mìí girlfriend mi ni ìgbàdùn ọba sàn last wà á yé mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn yẹn náà làwa sọ fáwọn yẹn pé báyìí ni Ọlọ́run wí ẹjọ́ irú àwọn tó fi ọkàn wọn lérò àwọn yẹn bẹ́yẹn lọ́wọ́ kí lẹ́rù bóyá ó máa jẹ́ àtúbọ̀tán ayé wọn ní ìsinmi ni padà sí ibi ìsinmi rẹ ìwọ ọkàn mi ẹ wò kí ọkàn yín lè rí ìsinmi ẹ tún bá mi gbàdúrà ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi ọkàn mi mọ̀nà dé ibi ìsinmi nínú ayé yìí Ọlọ́run wa ẹ ṣàánú fún mi láàrin ọ̀pọ̀ èèyàn ẹ fi ọkàn mi mọ̀nà dé ibi ìsinmi oh Lord, show my soul the way to arrest in this world. Ọ̀nà dé ibi ìsinmi ọkàn mi Olúwa ẹ fọkàn mi mọ̀nà débẹ̀ ẹ sọ fún Ọlọ́run Jésù Olúwa Olúwa ẹ fi ọkàn mi mọ̀nà débi ìsinmi nínú ayé yìí ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi ọkàn mi mọ̀nà débi ìsinmi Olúwa ẹ fi ọkàn mi mọ̀nà débi ìsinmi Olúwa ẹ ṣàánú fún mi lónìí ìdílé mi dọwọ́ yín gbogbo ọkàn tó wà ní ìdílé mi Olúwa ẹ fi wá mọ̀nà débi ìsinmi ẹ fi wá mọ̀nà débi ìsinmi ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún wa ẹ fi ọkàn mi mọ̀nà débi ìsinmi ní orúkọ Jésù ẹ ṣàánú fún mi ẹ fi ọkàn mi mọ̀nà débi ìsinmi ẹ ṣàánú fún àwọn ọmọ mi ẹ ṣàánú fún aya náà gbàdúrà ẹ ṣàánú fún ọkọ mi ó yẹ gbàdúrà fún àwọn ọmọ yín náà ẹ ṣàánú fún àwọn ọmọ mi ẹ fi ọkàn wa mọ̀nà débi ìsinmi ẹ fi ọkàn wa mọ̀nà débi ìsinmi Olúwa ẹ ṣàánú fún wa Olúwa ẹ ṣàánú fún wa lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹsẹ̀ Bíbélì kan wà tó ní agbára débi pé in fact ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ló ní agbára o ṣùgbọ́n lórí àdúrà tá à ń gbà yìí mo identify ẹsẹ̀ Bíbélì kan tó ní agbára débi pé tí ènìyàn bá gba àgbàyọrí àdúrà lórí ẹsẹ̀ Bíbélì yẹn prayer point 3 péré ló wà ń bẹ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹyọ kan tó yàn láti fi gbàdúrà ní odidi ọjọ́ kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹsẹ̀ Bíbélì yẹn ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ débi pé téèyàn bá lè gba àgbàyọrí àdúrà yẹn ọkàn ẹ̀ máa débi ìsinmi pátápátá irú ẹni bẹ́ẹ̀ á gbádùn Jésù débi pé kí ló fà á Ọlọ́run ti mú ọkàn ẹ̀ mọ̀nà débi ìsinmi ẹni ẹsẹ̀ Bíbélì wo èyí tá a kà lẹ́ẹ̀kan yẹn ó yẹ kẹ́ ẹ ti rí i Psalm 116 yẹn náà ni ẹsẹ̀ kẹjọ verse 8 Psalm 116 verse 8 ẹ farabalẹ̀ ṣe. Bíbélì sọ pé ó ní nítorí ìwọ Olúwa ti gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú ojú mi kúrò lọ́wọ́ omijé àti ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú n sọ fún wa àdúrà mẹ́ta yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí Ọlọ́run gba ojú ènìyàn kúrò ẹ jẹ́ kí n mú lọ́nà kó lè kí Ọlọ́run kó gba ọkàn ènìyàn kúrò lọ́wọ́ ikú kó gba ojú ẹ̀ kúrò lọ́wọ́ omijé kó tún wá gba ẹsẹ̀ kúrò lọ́wọ́ ìṣubú ẹ dákun pọ́blẹ́mù ó lẹ́rù bírú ẹni bẹ́ẹ̀ lè bá pàdé nínú ayé yìí tó lè mì ẹsẹ̀ kò ṣeé ṣe mọ́ bẹ́ẹ̀ ni torí mo sọ pé téèyàn bá ẹjọ́ mo bẹ̀ yín èèyàn mọ́ Ọlọ́run ẹ try kẹ́ make sure pé àdúrà mẹ́ta tó wà nínú ẹsẹ̀ yìí ẹ ṣiṣẹ́ lé lórí o ká tó ṣe prayer life mi o in fact prayer life ẹ má jẹ́ kí n mo kàn ń sọ fún nítorí àwọn tó yẹ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa prayer life tá a bá ti ṣe lónìí òun la máa ṣe wọ ọ̀sẹ̀ míì mo mọ̀ dáadáa kí ló fà n táwọn èèyàn sọ ni mò ń sọ fún yín yẹn wọ́n kọ́ èmi náà ni o ẹ má jẹ́ ń tàn yín o wọ́n kọ́ èmi náà ni o kì í ṣèmi ni mo initiate ẹ o èyí máa ń kẹ́kọ̀ọ́ gan lára àwọn èèyàn o màmá kan ló kọ́ sọ létí mi pa o mo ní ẹ sà ìkìlẹ̀ wí sà wọ́n ní màá ni mo ní mo mọ ẹ mọ̀ táwọn military bá ń sọ̀rọ̀ ni àtọkùnrin àtobìnrin sàṣà ni ó ní mo lò fún yín yẹn kílẹ̀ wí ẹ dákun wọ́n ní tí wọ́n bá ti ṣe prayer life báyìí òun náà máa bá wọ ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe adopt ẹ̀ nìyẹn o èyí tí bàbá mi máa wọ́ àkúwà kiri màá tún ra tẹnumọ́ màá tún mú bí àdúrà hàn mo bẹ̀rẹ̀ sí gbà nìyẹn mo dẹ̀ ti sọ rí tẹ ẹ bá rántí mo ti sọ before then pé a ò lè ṣe prayer life kan kí àdúrà kan má bá yín sọ̀rọ̀ personally a jẹ́ pé kì í ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn a jẹ́ pé a kàn create ẹ̀ ni mo tọ́ mo sọ fún yín tí wàá pé lóòótọ́ nípasẹ̀ ìmísí ẹ̀mí mọ́
òun la ṣe ń ṣe àwọn programs wa wọ̀nyí ìkíní kan gbọ́dọ̀ hit yín gbà bẹ́ẹ̀ ni torí pé bá a ṣe pọ̀ tó ẹ̀mí mọ́ gbọ́dọ̀ bá ẹnì kọ̀ọ̀kan sọ̀rọ̀ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú ó ní àdúrà àkọ́kọ́ mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn mo wà ní boarding school gbà yẹn mo rántí dáadáa ṣé bá tí mo ń sọ yìí mi kì í lè sùn lóru mi ṣeré o kì í ṣe pé bí oorun ò ní kùn kì í ṣe pé oorun ò fẹ́ wá o tí bá ti di alẹ́ báyìí kí ni ká dẹ̀ máa bá ọkàn mi sọ̀rọ̀ clearly pé tó o bá lọ sùn ò ní jí mọ́ mi ṣeré o boarding school ni mo wà kò sẹ́ni tí mo lè fi lọ so lálẹ́ bẹ́ẹ̀ yẹn màá máa kàwé ìyẹn ló jẹ́ kó mọ́ mi la dùn ní pé òru mo á enjoy jù láti study mi ní sùn odidi ọdún kan mi ò lè sùn màá lajú sílẹ̀ báyìí ni a máa kàwé láyé ìgbà tí mo ń sọ kò sí video game kò sí phone ìbá so help mi jù bóyá bá mo game play gan ẹ̀rí màá máa kàwé màá máa oríṣi novel màá bá odi novel màá bá kanlẹ̀ kílẹ̀ tó mọ́ tí wọ́n á dọ̀sán màá máa sùn wá ní kí ló ṣe mí màá ló rẹ̀ mí nì wọn mi lè sọ fẹ́ dá àlàyé kan wípé kíní kan sọ fún mi pé tí n bá lọ sùn mi ní jí mọ́ ó tọ́ mo sọ fún yẹn ní ìyẹn náà ń pè ní pé ọkàn ènìyàn ó ti fẹ́ já sí ikú nìyẹn ọkàn ènìyàn dojúkọ ikú nìyẹn ṣùgbọ́n ẹsẹ̀ Hébérù sọ pé ó gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú ó kàn díjọ́ yẹn ni mo gbàdúrà gan pé Olúwa má jẹ́ n kú èmi kì yóò kú bí kò ṣe yíyẹ mi ì lè sọ fún yàn mo sùn mo jí o mo jẹ ṣẹ́gun nìyẹn lọ́jọ́ yẹn ẹ̀rí ṣùgbọ́n ọ̀jì yẹn máa ń wá ń gbà yẹn pé tó bá lọ sùn pẹ́rẹ́ mi ì tẹ́ gbọ́dọ̀ tó gbé tó bá sùn pẹ́rẹ́ o lè jí mọ́ o a sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ gba ọkàn mi lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú ṣe pé méjì ni ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Oh Lord, deliver my soul from death and the fear of death. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Lónìí, ẹ gba ọkàn àwọn ọmọ mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Ẹ gba ọkàn ìdílé mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Ẹ gba bẹ́ẹ̀ ṣe gbà fúnra yín yẹn. Dádì, ẹ rántí àwọn ọmọ yín, ẹ rántí ìyàwó yín, ẹ rántí ìdílé yín lápapọ̀. Olúwa ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Ẹ gba ọkàn àwọn ọmọ mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú. Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Well, ó lè má jẹ́ gbogbo wa òun la fọ́ sí kàtígórì àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn pé fún odidi ọdún kan mi lè sùn ṣùgbọ́n kíní kan wà jẹ́ pé ó fẹ́ lè má sí kìrìsìtẹ́nì tó bọ́ nínú ẹ̀ mọ́ kíní ọ̀hún àwa tá a wọ aeroplane rí ọ̀rọ̀ mi máa yé yín dáadáa ẹ wo tẹ́ ẹ bá wọ aeroplane pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà Ọlọ́run mi o kí plane yẹn máa lọ kó wá wọ kí ló máa yẹ cloud lásán ni o cloud lásán ló fà o atẹ́gùn ṣáà ni o plane máa ṣe gbégbégbégbégbé kí lè rọ àwọn ọmọ Nàìjíríà máa ṣe orúkọ Jésù bẹ̀rẹ̀ àdúrà burúkú bẹ̀rẹ̀ nìyẹn bọ́tí bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ ẹ má bínú ṣùgbọ́n o mi ní tàn yìí o mi ìwọ aeroplane rí kí ọmọ Nàìjíríà pọ̀ nù aeroplane yẹn tí aeroplane bá ti touch down báyìí ṣé tó bá ti fẹ́ gbéra mo ti máa ń wò wọ́n ẹlòmíì tó bá ti fẹ́ gbéra orúkọ Jésù àdúrà lọ bí rẹ́rẹ́ má sọ sọ́nà pé ṣé àwọn yóò gbàdúrà ńlé ni ṣé wọn ò gbàdúrà ńlé pé kí Ọlọ́run kó tọ́ ìṣiṣẹ́ wọn ni ẹ̀yin o kó mú wọn gúnlẹ̀ láyọ̀ ni ẹ̀rí nígbà tí plane bá ti balẹ̀ báyìí ṣẹ́rẹ́ táyà máa ṣe ṣẹ́rẹ́ àwọn wọ́n wá heave relief ẹlẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ ni múra àwọn arákùnrin wọn mìírí ó tọ́ ni àwọn wá heave relief mo rántí lẹ́nu ọ̀sẹ̀ kan yìí à ń bọ̀ láti Àbújá bí plane ṣe tọ́jà lẹ́kọ̀ọ́ báyìí gbàgàn báyìí lédi yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ní Jésù ò ṣe Olúwa ò ṣe mo mórí bọ̀ mo á ojú ẹ̀ mo á bú sẹ́rìn mo mórí ẹ̀rí ìbẹ̀rù ikú ìyẹn tó àdúrà tó mo pè é ni mo sáré túmọ̀ yẹn
wípé bí a ò tiẹ̀ bẹ̀rù ikú ọ̀gọ̀rọ̀ wa ìbẹ̀rù ikú wà ní ọkàn wa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìbẹ̀rù ikú gan ló dẹ̀ burú ju ikú lọ fúnra ẹ̀ torí pé ọkàn ní ìsinmi mo sì gbàdúrà mo ní ọkàn yín á ní ìsinmi sẹ́ẹ̀ lẹ́yìn ní gbogbo ọdún yìí ẹ gbàdúrà ọdún yìí débi pé ẹ kàn máa wo ibi tí ìsinmi ti wá kò ní yé yín mọ́ ni kí ló dẹ̀ fà á Ọlọ́run ti mú ọkàn yín padà dé ibi ìsinmi rẹ̀ Jésù Olúwa lórí ọmọ lórí ìdílé mi ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú oh Lord over my children and family deliver my soul from death and the fear of death Jésù Olúwa lórí àwọn ọmọ mi lórí ìdílé mi lápapọ̀ ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà lórí àwọn ọmọ mi lórí aya mi lórí ọkọ mi lórí ìdílé mi Olúwa ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ìbẹ̀rù ikú àti ikú fúnra ẹ̀ Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú Olúwa ẹ gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú ẹ rántí àwọn ọmọ mi Ọlọ́run wa ẹ rántí ìdílé mi lórúkọ Jésù Kristi ẹ gba ọkàn wa kúrò lọ́wọ́ ikú àti ìbẹ̀rù ikú Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù Kristi Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù Kristi Olúwa ẹ ṣàánú fún wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa apá kan àdúrà yẹn nìyẹn apá kan àdúrà yẹn nìyẹn apá kejì ẹ̀ mo ní mẹ́ta ni tẹ́ bá gbàgbé ẹ̀yọ́ pé tí èyí tọ́lọ́run bá gbọ́ àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọkàn ènìyàn fúnra ẹ̀ ló máa padà lọ sí ibi ìsinmi ẹ̀ ibi tá a kọ́ fún pé ibi ló ti máa sinmi lójoojúmọ́ á padà lọ fúnra ẹ̀ èèyàn bọ́ lọ́wọ́ pákáleke èèyàn bọ́ lọ́wọ́ sí sásókè sásódò ẹ wo tí ọkàn ènìyàn bá padà sí ibi ìsinmi ẹ̀ wòlíì àgàmọ̀ràn á gbé ọ̀rọ̀ orí dèdè á ní ẹ̀sà lọ jókòó ẹ̀mọ́dún tá a wá ń sin ṣé ẹ̀rọ bóyá 2005 ni ẹ̀rọ bóyá 2015 ni tẹ́ pa mí jẹ 2025 láwa ẹ̀ ti fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni kí ló fà á ọkàn ẹ̀ ti padà sí ibi ìsinmi rẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́kọ̀ yóò bá padà sí ibi ìsinmi lọ́dún tá a wà yín wọ́n á tún fi jẹun o ara màálù o ara drum set o bẹ́ẹ̀ ni ara lẹ o kì í ṣẹlẹ̀ tó máa kọ́lé ara ẹ̀ sí o ara forí olórí o ẹ wò á sanwó school ó máa ṣe o ẹ jọ téèyàn bá fẹ́ ṣe empowerment èèyàn fẹ́ ṣe àánú ṣe bí àti ẹ̀ wá àwọn ọmọ aláìní á lò fẹ́ sanwó school wọn irọ́ ni o ìran lẹ́fí máa sanwó school wọn mọ́mì ẹ̀mí ò lè sùnmọ́jú lẹ́nu àdúrà yín là ń gbà ẹ̀mí wọn ní kí n sọ fún yín pé owó school àwọn ọmọ mi kẹ́ dáwó ẹ̀ lẹ̀ ẹ̀wọ̀n á dà á lẹ̀ ẹ̀wọ̀n ní church kí ló fà á ọkàn ò sí níbi ìsinmi èyí tẹ́ ti ní experience yẹn máa understand kan tí mo ń sọ táìmù tẹ́ ń dáwó yẹn lẹ̀ yẹn ìgbàgbọ́ yín ni pé ẹ̀ ń ṣiṣẹ́ fọlọ́run ìgbàgbọ́ yín ni pé ẹ fẹ́ ká yé yín tòrò irọ́ kí lẹ mú bọ̀ láti bẹ̀ kí ló fà á ẹni tó yẹ kẹ́ ẹ fi ọkàn yín lé lọ́wọ́ kọ́ ló wà lọ́wọ́ ẹ̀ ló fà á mo tún gbàdúrà fún yín lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run á mú ọkàn yín dé ibi ìsinmi lórúkọ Jésù Kristi mo ní ẹ jẹ́ ká bọ́ sí ìpele kejì ó gba ojú mi lọ́wọ́ omijé bọ́lọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè tó bá pẹ́ lóòótọ́ a ò fi ohunkóhun kún orúkọ Jésù Kristi ní ọdún 2025 ẹ̀ ní ìrírí omijé lórúkọ Jésù Kristi ẹ̀yin ọmọ Ọlọ́run ọkàn tó bá ti ní ìsinmi ó ní kì í ní ìrírí omijé o a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fún ojú mi lómìnira lọ́wọ́ omijé nínú ọdún yìí ẹ̀yin kí ojú mi kó gbòmìnira lọ́wọ́ omijé pé èmi náà bọ́ omijé tó mo free lónìí oh Lord give my eyes the freedom over tears this year in Jesus name kí Ọlọ́run kó fún ojú yín ní òmìnira kúrò lọ́wọ́ omijé kọ́lọ́run kó fún ojú yín ní òmìnira kúrò lọ́wọ́ omijé nínú ọdún yìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún ojú mi lómìnira kúrò lọ́wọ́ omijé Olúwa ẹ fún ojú mi ní òmìnira kúrò lọ́wọ́ omijé mo fẹ́ kí ojú mi bọ́ lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí àwọn ìrírí tí mo fẹ́ láti òní lọ kó jẹ́ ìrírí ayọ̀ èyí tí ó mú kí ọkàn mi kó lọ sí ibi ìsinmi Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ràn mí lọ́wọ́ lórí ọmọ lórí aya lórí ọkọ lórí ìdílé bẹ́ẹ̀ ṣe máa mú ní kọ̀ọ̀kan nìyẹn pé kí Ọlọ́run kó fún ojú yín ní òmìnira kúrò lọ́wọ́ omijé ó yẹ máa gbà dáadáa ó yẹ máa gbà dáadáa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa
ṣe ló dàbí pé ẹ understand ọ̀rọ̀ yẹn omijé. Ẹ má ṣe mistake o, omijé yàtọ̀ sí ẹkún o. Ẹ gbọ́ mọ́mì, mo ní omijé tears ó yàtọ̀ sí cry ẹkún ó yàtọ̀ pátápátá o. ṣe lè rò ó dà ẹ jẹ́ n túmọ̀ ẹ̀ fún wa. Ẹ̀yin tẹ́ bá ṣàṣọ pé o kankan náà ẹ jẹ́ n túmọ̀ ẹ̀ fún wa. Kí náà ń pè ní ẹkún? Ṣé ẹ tán má gbàdúrà fún yẹn pé ò ní rẹ́kún? Kì í ṣe àdúrà tó clear. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kì í ṣe àdúrà tó clear. Tó pé kì í ṣe nǹkan burúkú nìkan ló lè mú yàn sunkún. Yes, mo sọ̀tọ̀ fún yín. Mo ní experience méjì kan tó yẹ pé àwọn tó sunkún lọ́jọ́ yẹn nǹkan rí náà ń ṣe. Yes, mo rántí ìgbà tí àbúrò mi obìnrin tó ń lọ sílé ọkọ, ó gbà mí tó wákàtí kan, mo ní kàn filẹ̀ fún mi torí wọ́n bẹ̀tì kó má sunkún. Wọ́n bẹ̀tì o. Bọ̀dá mi làbúrò mi máa ń pè mí, àbúrò mi yẹn dòní bọ̀dá mi ló máa pè mí, kò ní pè mí ní Pastor Sam, bọ̀dá mi. Ní ọjọ́ yẹn ìgbà tí mo ní kó máa bọ̀ tó ń bọ̀ lọ́dọ̀ mi, ó ní bọ̀dá mi, ó ní where is my mom? Ó ní ṣé irú èní ni ó yẹ kó sí lórí ìjókòó tó ti kú tipẹ́, òun gan fúnra ẹ̀ wà lọ́mọdé. Mi believe pé ó tó around 12 years old ni. Ó sun ẹkún ní ọjọ́ yẹn débi pé ṣùgbọ́n nǹkan ayọ̀ ló ń ṣe lọ́jọ́ yẹn, kì í ṣe kò sẹ́ni tó nà á. So ẹ̀yẹn lè ṣe nǹkan ayọ̀ kó sunkún o. Mo ní ọ̀rẹ́ kan nígbà tó ṣe graduation, bàbá ẹ̀ wà lórí ìjókòó, ìyá ẹ̀ wà lórí ìjókòó still ó sunkún. Wọ́n bèèrè lọ́yẹ̀ kí ló ṣe tó fi ń sunkún léraléra. Ó ní òun rántí ìyà tí dáàdi ó ń jẹ láti train òun àtàwọn àbúrò òun, pé òun dẹ̀ ní first nínú wọn tó ṣe graduation, pé dad thank you ló fẹ́ sọ tó dẹ̀ ń sunkún. Ẹ̀rí ó ń release ẹ̀ mọ́. So pé èèyàn sunkún yẹn kọ́ ni àdúrà tá à ń gbà yìí o. Àìmọye kan ló lè mú yàn sunkún. Téèyàn bá na ọmọ yín dáadáa tẹ́gbọ́n bá wọ̀ lára á sunkún o. Àgbà bí nǹkan ń sunkún tọ́wọ́ ẹgbẹ́ eléégún bá bà. Téèyàn bá já sáàrin eléégún tó bá fún yàn ní ẹgbà dáadáa, àgbà bí nǹkan ń sunkún. Bẹ́ẹ̀ nǹkan burúkú lè ṣẹlẹ̀ téèyàn á sunkún, ó rí bẹ́ẹ̀ tòótọ́. Ṣùgbọ́n ṣe rí omijé ní orúkọ Jésù Kristi. Ọlọ́run á nu gbogbo àwọn tó ní omijé pátá, Ọlọ́run á nu omijé wọn nù kúrò lórúkọ Jésù Kristi. Tó Ọlọ́run nìkan ló lè nu. Kò sí bẹ́ẹ̀ nìkan ṣe ìdá pé ẹnu òun dùn tó lè nu omijé ẹlòmíì kúrò. Ọlọ́run nìkan ló lè ṣe yẹn. Èèyàn lè rẹ èèyàn lẹ́kún, ṣùgbọ́n ẹ̀ lè rẹ ẹnikẹ́ni kúrò nínú omijé. Kò ṣeé ṣe, Ọlọ́run nìkan ló ní agbára ẹ̀. Torí pé ẹni tí ó bá ń ṣe omijé, dandan kọ́ ni kó sunkún bí ẹni tí ó ń sunkún rárá tọ̀. Ó kàn lè jókòó kó máa wọ̀ kán lọ báyìí o. Omi á dẹ̀ máa dà pẹ̀rẹ̀ lójú ẹ̀, láì sọ̀rọ̀, láì pariwo, kò tẹ̀ ní gbé. Kí ló fà á? Ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yẹn ó ti kan gbogbo ìṣẹ̀dá ẹ̀. Ìyẹn ni pé ara, ọkàn àti ẹ̀mí ó wà affected. Mo gbàdúrà Ọlọ́run á mú omijé gbogbo nù kúrò nínú àdúrà yìí lórúkọ Jésù Kristi. Ọlọ́run á fi ayọ̀ ìgbàlà, á fi dípò ọkàn rú àwọn bẹ́ẹ̀. Bọ́lá ti bẹ̀ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. A sọ fún Ọlọ́run pé Jésù Olúwa, kí àdúrà yìí tó parí, ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láéláé. Ìtàdúrà wa fẹ́ sọ nìyẹn. Mo sọ fún yín, mo ní àdúrà ó fẹ́ dàbí kó ti wá di ọ̀sẹ̀ẹ̀sẹ̀ báyìí. Ẹ má bínú pé mo repeat ọ̀rọ̀ kan náà pé àdúrà yìí ẹ túgbà tẹ́mi Ọlọ́run bá túmọ̀ àdúrà fún yàn, oh my God, àti dákẹ́ ànira o. Oh Lord, before the end of these prayers, send to me a joyful message that will wipe all my tears away forever. Jésù Olúwa, kí àdúrà yìí tó parí, ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà kí àdúrà yìí tó parí, ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Olúwa, ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Olúwa, ẹ ṣàánú fún mi, ayérayé ẹ ṣàánú fún mi. Ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí, mo bẹ̀bẹ̀. Ẹ ránṣẹ́ ayọ̀ sí mi tí ó nu omijé mi nù kúrò títí láé. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Ṣé rí mọ́mì kan wà tèmi àti wọ́n jọ sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
parí ọdún tó kọjá yẹn òun wọ́n ṣẹ̀ bá PrayerLife wa pàdé so a jọ ṣe prayer tó parí ọdún ni wọ́n wà nínú àdúrà tá a ṣe tí mo fi sọ̀rọ̀ nípa oore ọ̀fẹ́ tẹ́yìn náà ò bá gbàgbé nǹkan méjì ló ṣe pàtàkì tí mo sọ nípa oore ọ̀fẹ́ yẹn ìkíní bẹ̀ ni mo sọ pé ká bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ tó tó ẹ ti rántí èkejì bẹ̀ ni pé ká má máa forí ọ̀fẹ́ ṣòfò torí pé nígbà tí a bá nílò oore ọ̀fẹ́ yẹn tá a bá sì ti fi ṣòfò tí ò bá ti lọ tó pẹ́rẹ́ kò ní lè mú iṣẹ́ àtakúrò ẹ ti rántí ẹ ṣe program yẹn ni mọ́mì yẹn tá a jọ ṣe àwa ní àǹfààní láti sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́mì yẹn wá ní àwọn ní ọ̀rọ̀ kan tán fẹ́ sọ ó ní àwọn rí òye kan tó tuntun lọ́jọ́ yẹn dẹ̀ wọ́n ní ìbéèrè kan lé lórí ok kí ni òye tẹ́ rí mọ́mì wá sọ fún mi wípé àwọn ṣẹ̀ṣẹ̀ wá àwọn ní òye now ìdí ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ kan fi ṣẹlẹ̀ sí ìdílé wọn ní 5 years ago wọ́n wá sọ wọ́n pàdánù ọmọ wọn kan wọ́n wá sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ díẹ̀ ni pé orí ọ̀fẹ́ ò tó fún ọmọ yẹn now kí wàá ní ìbéèrè wọn ẹ listen o wọ́n wá ní ẹskísà nínú ìdílé wọn ó dá wọn lójú tá a dá wípé ọkọ wọn òun ló máa ń fi orí ọ̀fẹ́ ṣòfò wọ́n sọ àwọn ìwà ọkọ wọn bó ṣe ń lo ayé ẹ̀ wọ́n ní pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe fún ìdílé wọn ọkọ wọn ló máa ń fi orí ọ̀fẹ́ ṣòfò because táwọn bá ní kò sí ọlọ́run àwọn ń parọ́ ni táwọn bá ní ọlọ́run ò ṣe nǹkan fún wọn wọn láwọn ń parọ́ ni wọ́n wá ní ìbéèrè wọn rèé pé kí ló wá dé wọ́n ní kí ló fà á tó bá jẹ́ pé ọmọ yẹn ṣé orí ọ̀fẹ́ ò tó fọ́mọ yẹn ni ṣebí tó kàtẹ́ nìkan fẹ́ ṣẹlẹ̀ irú ọkọ wọn yẹn tó fi orí ọ̀fẹ́ ṣòfò ló yẹ kó ṣẹlẹ̀ sí mu arẹ́rìn ẹ̀yin ọlọ́run ẹ listen sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pàápàá èyí tó jẹ́ pé ọkọ yín ò mọ Jésù tẹ́ ẹ mọ̀ èyí tó jẹ́ pé ìyàwó yín ò mọ Jésù tẹ́ ẹ mọ̀ ẹjọ́ ẹ listen ẹjọ́ mo á sọ fún mọ́mì yẹn mo ní mà pé kán farabalẹ̀ kán lọ ka ìwé mímọ́ dáadáa pé tó bá yẹ pé wọ́n ti pẹ́ tó ti ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ mi ni wọ́n á rí i pé àwọn obìnrin mo wà particular about them pé pàápàá obìnrin tó bá ní ọkọ tí ò mọ Kristi tí wọ́n mọ̀ ó máa ń ká mi lára gan fún àwọn obìnrin yẹn obìnrin míì máa ń fi ń ṣeré o akàn ilé tó yẹn mo á ní mọ́mì mo ní ǹjẹ́ tí bá sọ̀rọ̀ kan fún yẹn lè gbàgbọ́ but òkodoro ni torí mo fi bẹ́ẹ̀lì tí ọ̀rọ̀ fún mọ́mì yẹn lẹ́yìn lọ́jọ́ yẹn mo ní nínú ìdílé tí ìyàwó ilé ìyẹn obìnrin ìyẹn mọ́mì ilé tó bá fi orí ọ̀fẹ́ Ọlọ́run ṣòfò òun ní orí ọ̀fẹ́ Ọlọ́run ò lè tó fún tó bá máa ní ìdí orí ọ̀fẹ́ mo ní tó bá pé ọmọ tó bá ní ọmọ mélòó náà ní ọ̀nà ní ọmọ 5 good mo ní tẹ́ ẹ bá ní ọmọ 5 taari kan náà tó fi orí ọ̀fẹ́ ṣòfò níjọ́ tó bá máa nílò orí ọ̀fẹ́ òun ní orí ọ̀fẹ́ ò ní tó fún mo ní ṣùgbọ́n tí bàbá ilé ìyẹn dádì ilé ó yàtọ̀ pátápátá sí gbogbo wọn mo ní tí ọkọ tàbí bàbá tó jẹ́ olórí ilé tó bá fi orí ọ̀fẹ́ Ọlọ́run ṣòfò lórí ayé ẹ̀ ó tún ní àǹfààní láti fi orí ọ̀fẹ́ Ọlọ́run ṣòfò lórí àwọn ọmọ ẹ̀ ó tún ní àǹfààní láti fi orí ọ̀fẹ́ Ọlọ́run ṣòfò lórí ìyàwó ẹ̀ wọ́n ní kí ni mo sọ mo ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìjọ yẹn mo jẹ́ kó yé wọn wípé Ọlọ́run ò fi àṣẹ ìdílé fún obìnrin kankan ọkùnrin lọ́lọ́run fi àṣẹ ìdílé fún so mo wá sọ mọ́ mi yẹn pé mo máa ń sọ fún àwọn obìnrin pé tẹ́ bá rí pọ́kọ yín ó ti bẹ̀rẹ̀ wàhálà ẹ fókọ̀sì kọjá àdúrà yẹn jẹ́ kó lé 4 ká ẹ lè máa replenish orí ọ̀fẹ́ Ọlọ́run lórí wọn mo jẹ́rìí mọ́ mi ẹ má bínú mi ìṣeré o ìyá tó bí àwa láti ìgbà èmi ni first born láti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún 6 years wọ́n confirm ẹ̀ fún mi ni mo ti gbọ́njú wo mọ́ mi báyìí tá a máa gbọ́ wọlé wa tá a máa gbàdúrà fún wa nípa ìyàwó tá a máa fẹ́ tá a máa gbàdúrà marriage fún wa mọ́ mi á máa gbàdúrà fún wa nípa ikú òjijì mọ́ mi á máa àwọn kan tó ń gba àwọn àdúrà mọ́ mi máa ń strange létí mi débi pé mo béèrè lọ́jọ́ kan nígbà tí mo ti dàgbà díẹ̀ pé kí ló àwọn àdúrà burúkú lélẹ̀ báwo ni ọmọ tó ń lọ school lọ́wọ́ ẹ̀ ń gbàdúrà ìgbéyàwó fún wọ́n rẹ́rìn wọ́n kọ́ mi ní àwọn ẹ̀kọ́ kan lọ́jọ́ kan wọn ò fi bíbélì tí lẹ́yìn o nígbà táwọn náà wá ń kọ́ ẹ̀kọ́ bíbélì wá rí pé what ta ló fúnrú àwọn ìyá yẹn ní ọpọlọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀ jù báyìí lọ́mọ mo fẹ́ pé kábì kan fún anú bíbélì Isaiah chapter 25 verse 8 ó ní verse 8 ibi bẹ̀rẹ̀ ni mo fẹ́ kà ó ní he will swallow up
death forever. Òun yóò gbé ikú mì títí láé. Ọlọ́run ní ipá àtẹ̀wá láti gbé ikú mì títí láé lórí ìdílé yín. Mọ́mí rí ìdílé rí ni tó yẹ pé kò sí ẹni tí kì í wọ 90 ní ìdílé yẹn rí wọn ò bí wọn dá èyí tó kéré jù nínú wọn tó máa kú òun ló jẹ́ 90 something. Kí ló fà á? Ọlọ́run gbé ikú mì fún ìdílé yẹn ni. Jésù Olúwa ẹ ṣàánú mi lónìí, ẹ gba ojú mi lọ́wọ́ omijé, kẹ́ ẹ gbé ikú mì títí láéláé fún ìdílé mi. Oh Lord, have mercy on me today. Take away tears from my eyes forever and swallow death for my family. Tọ́lọ́ bá gbé ikú mì fún ìdílé yín. Oh my God. Oh God. A lọ bá wọn ṣe ìsìnkú kan ní ọdún kan. Nígbà tí mo wá ń wo àwọn tán pè ní ọmọ olóòkú tí wọ́n ń jó. Mo crack joke bẹ́ẹ̀ gan o. Wọ́n á sọ fún àwọn tájókòó tì mí. Ìyàwó mi wà lọ́wọ́ sí mi, mo ní mo kọ́ sọ mo ní ọ̀nì pásítọ̀ dákẹ́ bí kílẹ̀ ń sọ yìí. Mo ní àwọn èèyàn ní pẹ́ padà wá ṣòkú mi o, because àwọn tán pè lọ́mọ gan wọ́n ti gbó, wọ́n ti dàgbà. Mo pamphlet ọwọ́ mi 118 òun lẹ́yìn tán lọ ṣòkú. Nínú gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá kò sí 70 years ń bẹ̀. Ayé mi o. Jésù Olúwa ẹ ṣàánú mi lónìí, ẹ gba ojú mi lọ́wọ́ omijé, kẹ́ ẹ gbé ikú mì títí láé nínú ìdílé mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú mi lónìí, Olúwa ẹ ṣàánú mi lónìí, ẹ gba ojú mi kúrò lọ́wọ́ omijé lórúkọ Jésù Kristi, kẹ́ ẹ gbé ikú mì pátápátá nínú ìdílé mi. Olúwa ẹ gbé ikú mì nínú ìdílé mi. Olúwa ẹ gbé ikú mì ẹgbẹ́ ikú mì pátápátá, torí pé ọ̀rọ̀ yín ló sọ bẹ́ẹ̀. Ó ní òun ó gbé ikú mì ní ìṣẹ́gun. Olúwa ẹ gbé ikú mì ní ìdílé mi. Olúwa ẹ ṣàánú mi, Olúwa ẹ ṣàánú mi, kẹ́ ẹ gba ojú mi pátápátá kúrò lọ́wọ́ omijé, kẹ́ ẹ gbé ikú mì ní orúkọ Jésù Kristi ní ìdílé mi. Ẹ gbé ikú mì lórúkọ Jésù Kristi. Olúwa ẹ dá wa sí, Olúwa ẹ dá wa sí. Ẹ gbàdúrà ẹjọ́, ẹ tẹra mọ́ àdúrà yẹn kí Ọlọ́run kó dá ìdílé yín sí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ìkẹta àdúrà yẹn tí mo sọ pé tí Ọlọ́run bá gbọ́, tọ́lọ́run bá ti gbọ́, ọkàn àwọn tó bá gbàdúrà àdúrà bẹ́ẹ̀ ó máa ń lọ síbi ìsinmi ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Òun náà ni pé ó gba ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú. Ṣé rí àwọn ẹsẹ̀ Bíbélì kan wà jẹ́ pé ó máa ń mú mi ṣe àwọn kankan. Ẹsẹ̀ Bíbélì kan wà tí mo wá rí tó jẹ́ kí n gbé òṣùbà sàdánkátà fún Ọlọ́run. Èyí máa ń ba búrúburú níwájú Ọlọ́run ni pé Ọlọ́run la máa ń sọ yìí. Ọlọ́run táwọn kan máa sọ pé God came to me. Èmi nígbà tí n fẹ́ kú. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹsẹ̀ Bíbélì tí mò ń sọ yẹn Dáfídì ló sọ. Nígbà tí Dáfídì bá Jónátánì sọ̀rọ̀, wà lámọ̀tán yẹn. Dáfídì, Jónátánì jẹ́ ọmọ ọba Sọ́ọ̀lù. Ọba Sọ́ọ̀lù yẹn fẹ́ pa Dáfídì torí pé ó ti mọ̀ pé Dáfídì ló máa jẹ́ ọba lẹ́yìn òun. Sọ́ọ̀lù ò dẹ̀ fẹ́ ọmọ ara tiẹ̀ ló fẹ́ kó jọba, ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ti kọ Sọ́ọ̀lù, ó ti gbé ipò yẹn kúrò ní ìdílé Sọ́ọ̀lù. Ṣùgbọ́n ní Jónátánì tiẹ̀ èyí tọ́lọ́run lòun ń ṣe, ọ̀rẹ́ ló jẹ́ sí Dáfídì, kò kàn pé òun ló kàn tó máa jọba yẹn, ó tiẹ̀ support tiẹ̀ pé kí ló kàn pẹ̀lú gbogbo yìí. Dáfídì àti Jónátánì yẹn ló wá ń sọ̀rọ̀. Dáfídì wá sọ pé ọ̀rẹ́, bàbá ẹ̀ fẹ́ pa mí o, gbogbo ọ̀run lẹ́yìn gbà láti pa mí o. Jónátánì wá dá lóhùn pé bàbá òun kẹ̀ ó kàn fi ṣe jókì ni. Bàbá òun kẹ̀ kí ni bàbá òun wá sọ pé o ṣe tó fẹ́ fi pa ẹ́, why ṣó lè pa ẹ́ ni. Ìgbà yẹn Dáfídì wá sọ̀rọ̀ kan nínú ìwé 1 Samuel chapter 20 verse 3. Ẹsẹ̀ kìíní náà ti jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Dáfídì rìpọ́ọ̀tì fún ọ̀rẹ́ ẹ̀ ní ẹsẹ̀ kìíní pé bàbá ẹ̀ fẹ́ pa mí o. Ní ẹsẹ̀ kejì Jónátánì sọ pé pa ẹ́ kẹ̀. Kí ni bàbá yín lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́, kò possible now, why kò possible. Dáfídì wá búra nígbà tí yàn ṣépè sí pé wò Ọlọ́run gbọ́. Verse 3 sọ pé ní ṣùgbọ́n Dáfídì tún búra, ó sì wí pé bàbá rẹ mọ̀ dáradára pé mo rí ojú rere ní ojú rẹ̀. Ó sì wí pé ẹ má ṣe jẹ́ kí Jónátánì kó mọ èyí kí ó má bàa bànújẹ́. Síbẹ̀ náà ẹ jẹ́ kí n dúró mẹ́rin kí n ṣàlàyé nǹkan tó wà bẹ́ẹ̀. Dáfídì wá búra wá ní Ọlọ́run jẹ́lẹ́rìí òun. Ó ní bàbá ẹ̀ ó mọ̀ wípé ó láìkì mi, èmi náà láìkì ẹ̀ ó mọ̀ dáadáa. So bàbá ẹ̀ ó dẹ̀ ń sọ fáwọn èèyàn tí mo ti gbọ́ clearly báyìí pé kán lọ pa òun, ṣùgbọ́n kán má jẹ́ kí ọmọ òun kó mọ̀ sí o, torí tó ọmọ òun bá mọ̀ sí inú ọmọ òun ní dùn.
pé òun pa best friend díẹ̀. ẹ jẹ́ ká tán ibi tí mo wá ní ó bà mí lẹ́rù rí síbẹ̀ ní tòótọ́ bí Olúwa ti wà láàyè àti gẹ́gẹ́ bí ìwọ ti wà láàyè, ìgbésẹ̀ kan ni ó wà láàrin èmi àti ikú. kan Bíbélì òyìnbó pè nìyẹn. Bíbélì sọ pé ìgbésẹ̀ kan ló wà láàrin ikú àti, ó ní ìgbésẹ̀ kan ló wà láàrin èmi àti ikú. Yorùbá Bible òun ló yí ọ̀rọ̀ yẹn. Kí ni Dáfídì ń sọ ń bẹ̀ yẹn? Ṣé rí gbogbo agẹ́ bí ènìyàn, ẹ jẹ́ n sọ fún yín, ìgbésẹ̀ kan báyìí ló wà láàrin àwa àti ikú o. Ètò jẹ́ kí ẹ̀kẹ́rù Ọlọ́run bá mi nìyẹn o, pé látọdún tá a ti bí mi, látọdún tá a ti bí yín, a ò rí ìgbésẹ̀ ikú gbé. Gbogbo ìgbésẹ̀ wa pátá ó dẹ̀ one point, ó ń bọ́ sí i. Ọjọ́ tí bọ́ǹbù ayín ìrọ́ ẹsẹ̀ yín ò ní lọ́bẹ̀, mi ìgbàdúà mo ń sọ̀rọ̀ ni. Ọjọ́ tí mọ́tò máa l'accident ìrọ́ ẹ̀ ní báwọn wọ̀, Ọlọ́run jẹ́ kẹ́ gbé ìgbésẹ̀ ikú nìyẹn. Ọjọ́ tí ẹni tó máa gún yàn pa, tá a gún àwọn 50 pa lọ́jọ́ kan ìrọ́ ẹ̀ tí ẹni rìn gbèsè lórí abẹ. Ohun tó fà ni pé Ọlọ́run gbà yín ẹsẹ̀ yín láàyè láti gbé ìgbésẹ̀ ikú. Á sọ fún Ọlọ́run, Jésù Olúwa ní gbogbo ọjọ́ ayé mi, ẹ gba ẹsẹ̀ mi pátápátá lọ́wọ́ ìṣubú. Mo ti fẹ́ ká gbà nìyẹn. Torí ẹni tí ẹsẹ̀ ẹ bá ṣubú kò lè dìde mọ́, irú ẹni bẹ́ẹ̀ kì í wà láàyè mọ́. Pé Jésù Olúwa ní ọjọ́ ayé mi, ẹ gba ẹsẹ̀ mi pátápátá lọ́wọ́ ìṣubú, ẹ gba ẹsẹ̀ àwọn ọmọ mi pátápátá kúrò lọ́wọ́ ìṣubú, ẹ gba ẹsẹ̀ aya mi, ọkọ mi, ẹ gba pátápátá kúrò lọ́wọ́ ìṣubú. Oh Lord, in my lifetime, deliver my feet from falling. Deliver my children's feet from falling. Bá a ṣe máa gbàdúrà yẹn nìyẹn. Jésù Olúwa, ní ọjọ́ ayé mi gbogbo, ẹ gba ẹsẹ̀ mi pátápátá kúrò lọ́wọ́ ìṣubú. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà ní gbogbo ọjọ́ ayé mi, ẹ gba ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú pátápátá. Ẹ gba ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú, ẹ gba ẹsẹ̀ àwọn ọmọ mi kúrò lọ́wọ́ ìṣubú, ẹ gba ẹsẹ̀ aya mi kúrò lọ́wọ́ ìṣubú. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ gba ẹsẹ̀ aya mi kúrò lọ́wọ́ ìṣubú. Aya náà sọ fún Ọlọ́run, ẹ gba ẹsẹ̀ ọkọ mi kúrò lọ́wọ́ ìṣubú. Ẹ sọ fún Ọlọ́run, ìṣubú tá à ń sọ yẹn kì í ṣe ìṣubú ara nìkan o, ìṣubú tẹ̀mí náà wà ń bẹ o. Olúwa ẹ gbà wá kúrò lọ́wọ́ ìṣubú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀nà mẹ́rin ni lèèyàn fi ń ṣubú o. Bẹ́ẹ̀ ni ọ̀nà mẹ́rin ni. Bí wọn ò bá tí yàn, ìkíní nìyẹn, ẹlòmíì wọn á ti ṣubú, àwọn ayé á ti ṣubú. Ẹni tó rìn lánàá lọ bí iṣẹ́ fúnra ẹ̀, tó yẹ kó wọ bọ́ọ̀sì, tó ní òun tẹ̀ wọ bọ́ọ̀sì, jẹ́ kí n rìn díẹ̀ kí n fi ṣe ẹsẹsáìsì, á dẹ̀ ṣubú, wọ́n á dẹ̀ lò ní stroke, àwa dẹni tó yẹ kó wọ́n lọ gbéwẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní àìsàn stroke, mo gbàdúrà tinútinú fún gbogbo àgọ́ ara yín pé ní orúkọ Jésù kan ṣí etí báyìí, kan gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n dẹ̀ yè lórúkọ Jésù Kristi. N tó mú kí Ọlọ́run jẹ́ kí egungun gbígbẹ kó yè, ordinary muscles á yè lórúkọ Jésù Kristi. Ẹlòmíì àfẹsẹ̀ kọ́ ni o, jẹ́jẹ́ ló máa ń ṣe tiẹ̀ o. Tínú bí àwọn kan o, wọ́n á dẹ̀ da oògùn sílẹ̀, á tẹ̀ mọ́lẹ̀, ó tán o, ẹsẹ̀ á dẹ̀ máa wú. Wọ́n á ṣe scan títí àwọn dókítà ní it's okay it's fine, ẹsẹ̀ tẹ ní it's okay it's fine, òun ló ń wù yìí tó fẹ́ bẹ́ bí bàálù yìí. Ẹ̀rí ọ̀nà kejì nìyẹn tí èèyàn fi ń ṣubú. Ọ̀nà kẹta ni yíyọ̀. Ẹsẹ̀ yìí ò ní yọ̀ lórúkọ Jésù. Ẹni tó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀, lójijì gbaragada ńlẹ̀, ọmọ ẹlẹ́ran á bẹ̀ sí jẹ́gun, kò ní jẹ́ ìpín yín lórúkọ Jésù Kristi. Ọ̀nà kẹni kí yẹn ṣe ẹsẹ̀ gbé, ṣé dàbí kí yẹn wà lórí, kí yẹn máa rìn lọ lórí àpáta, wọ́n ti yàgbẹ́ sáwọn ibì kan, ó gbẹ́sẹ̀ báyà fi jùgà nínú ìgbẹ́ onígbẹ́. Ẹni tó mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀ kò wá mọ̀ ọ́ ṣe mọ́. Àwọn àdúrà ìṣubú nìyẹn o. Ìwé Sáàmù sọ̀rọ̀ kan tó inspire mi gan. Psalm 37 verse 23. Psalm 37 verse 23. Ó ní ìgbésẹ̀ ènìyàn rere ní àlànà rẹ̀ láti ọ̀dọ̀ Olúwa wá.
ìyẹn ni pé the steps of a good man are ordered by the Lord. Ọlọ́run ló lànà Ọlọ́run mi o. Ọlọ́run nìkan ló ní ipá àtàgbà láti lànà ẹsẹ̀ ènìyàn kó dẹ̀ rìn débi ìṣe rere. Jésù Olúwa, ẹ fa ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú lórúkọ Jésù Kristi. Ìdí ẹ̀ ni pé Ọlọ́run ló mọ ibi tí èèyàn máa tẹ̀ tá a ti ṣubú. Ṣùgbọ́n tó lọ bá fa ẹsẹ̀ ènìyàn sẹ́yìn kúrò lọ́wọ́ ìṣubú, ó tán o. Á dẹ̀ bọ́, ìgbà míì nǹkan kò ní mọ̀ pé òun ti bọ́ nínú ewu. Oh Lord, withdraw my steps from falling in Jesus' name. Jésù Olúwa, ẹ fa ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù. Olúwa, ẹ fa ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú. Ẹ fa ẹsẹ̀ àwọn ọmọ mi kúrò lọ́wọ́ ìṣubú. Ẹ fa ẹsẹ̀ ìdílé mi kúrò lọ́wọ́ ìṣubú. Olúwa, ẹ gbé wa ró, Olúwa, ẹ gbé wa ró, Olúwa, ẹ mú wa ró, Olúwa, ẹ gbé wa ró ní orúkọ Jésù Kristi. Olúwa, ẹ gbé wa ró, Olúwa, ẹ gbé wa ró ní orúkọ Jésù. Olúwa, ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúwa, ẹ ṣàánú fún wa. Olúwa, ẹ gbé wa ró. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin òbí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ máa accept lọ́wọ́ kan. Nígbà tí ìyá tàbí bàbá tó bá rìn lọ síbi tí àwọn fọ́tò wà lórí tébù, àwọn fọ́tò ọmọ ẹ̀ ó wà lọ báyìí lórí tébù, ó mú fọ́tò kan dání, ó bẹ̀ sí wò báyìí, ó dẹ̀ bẹ̀ sí rẹ́rìn síra ẹ̀, ó bẹ̀ rẹ́rìn sí, ó gbé sílẹ̀, ó mú fọ́tò ẹlòmíì, ó wò ó dẹ̀ bú sẹ́rìn, ó dẹ̀ gbé sílẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé bóyá àwọn ọmọ ẹ̀ bóyá wọ́n ní giant strides, yẹn ni pé ọ̀nà wọn ó kàn gún lọ bẹ́ẹ̀ ni, ó kàn gún lọ bẹ́ẹ̀ ni. Èèyàn á wo fọ́tò àwọn ọmọ ẹ̀ á bú sẹ́rìn. Bóyá ó gbọ́ pé àwọn ọmọ ẹ̀ níbi tí wọ́n márì sí ọkàn wọn balẹ̀, inú wọn ń dùn. Bóyá ó ṣe pé wọ́n oh God. Mọ ilé mọ́mì kan wọ́n bí ta ń sọ̀rọ̀ lọ́wọ́ ni fóònù wọlé, wọ́n ní kí n má bínú, wọ́n ní àjọkẹ́ mi ló ń pè mí. Àjọkẹ́ mi yẹn mo ti mọ̀ pé ọmọ wọn ló ń pè wọ́n. Èmi àtọmọ yẹn dẹ̀ ti sọ̀rọ̀ bí ọjọ́ méjì sẹ́yìn. Náà wọ́n sọ̀rọ̀ sọ pé pásítọ̀ àmọ́ náà wà ń bí, wọ́n fi ní kọ́lá jọ sọ̀rọ̀ mo gbé fún màmá ẹ̀ padà, wọ́n sọ̀rọ̀ wọ́n rẹ́rìn, wọ́n tún ta síra wọn, mọ́mí yẹn gbé fóònù sílẹ̀, mo dẹ̀ wojú wọn, wọ́n dẹ̀ bú sẹ́rìn. Lórúkọ Jésù Kristi, ìpínyà dẹ̀ jẹ́ tiyín o, bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ àwọn ọmọ yẹn á bẹ̀ sí mú yín rẹ́rìn sìn. Kí ló fà á? Ọlọ́run á mú ọkàn yín lọ sí ibi ìsinmi. Jésù Olúwa, láti ìsinsìnyí lọ lórí ọmọ, ẹ mú ọkàn mi balẹ̀, kẹ́ ẹ mú inú mi dùn. Ẹ jẹ́ kí ọkàn mi lọ sí ibi ìsinmi. Láti òní lọ lórí àwọn ọmọ mi, ẹ jẹ́ kí ọkàn mi lọ sí ibi ìsinmi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà láti òní lọ, ẹ jẹ́ kí ọkàn mi lọ sí ibi ìsinmi lórí àwọn ọmọ mi o. Ẹ jẹ́ kí ọkàn mi lọ sí ibi ìsinmi. Ẹ gbàdúrà, mọ́mí ẹ gbàdúrà, dádì ẹ̀yin náà ẹ gbàdúrà pé lórí àwọn ọmọ yín, kọ́lọ́run kó mú ọkàn yín lọ sí ibi ìsinmi, kọ́lọ́run fi ayé wọn múnú yín dùn, kọ́lọ́run fi ọ̀rọ̀ ẹnu wọn múnú yín dùn, kọ́lọ́run fi ìgbé ayé wọn múnú yín dùn. Ìyẹn ni pé ọkàn yín wà níbi ìsinmi nìyẹn. Nígbà tí Ọlọ́run bá fi ayé àwọn ọmọ yín múnú yín dùn, tẹ́ ẹ bá ìró tẹ́ ń gbọ́ nípa wọn mú inú yín dùn, ó yẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ o, pé kí Ọlọ́run kó lórí àwọn ọmọ yín, kọ́lọ́run kó mú ọkàn yín lọ sí ibi ìsinmi, kó mú inú yín dùn. Ó yẹ máa gbàdúrà, ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà nù wa. Ó tó bí ìṣẹ́jú kan báyìí tí wọ́n ti ń sọ fún mi pé ó yẹ ká máa random. Mo di random. Ẹ jẹ́ ká náà random. Ẹ ká lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Bóyá ní kíní kan tó tàn sí wa lójú nínú àdúrà yìí. Bóyá ní kíní kan tá a ti fẹ́ béèrè fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bóyá ní kíní kan tá a ti ń bá Ọlọ́run sọ tẹ́lẹ̀ náà. Ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Please ẹ wà specific o. Ẹ béèrè nǹkan tó nítumọ̀ o. Ẹ sọ̀rọ̀ sí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ gan ni kẹ́ ṣàlàyé o. Ẹ máa gbàdúrà, ẹ má dòde ẹnikẹ́ni. Ẹ dákun ẹ gbàdúrà. Ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń bẹ̀bẹ̀, ibi la ti ń ṣìpẹ̀, ibi la ti ń fẹ́, ta ti ń sọ fún Ọlọ́run pé báyìí la fẹ́. Ó yẹ máa gbàdúrà. Ẹ jọ̀ọ́ ẹ gbà pẹ̀lú ọkàn kan, ẹ gbà pẹ̀lú ìgbàgbọ́, ẹ gbà ẹ sọ fún Ọlọ́run pé àsìkò tí yín náà ó ti tó báyìí láti rí ti yín ṣe. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Mo fẹ́ gbọ́ ẹ̀rí yín o, mọ́mì mo fẹ́ gbọ́ ẹ̀rí yín clearly, dáàdì mo fẹ́ kẹ́ fi gboyà sọ ẹ̀rí ti yín náà. Ó yẹ máa gbàdúrà, ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa. Ayìn lógo torí pé ṣe torí pé àrùn yìí dúró láéláé. Àdúpẹ́ fún àdúrà tòní. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ látẹ̀ fún wa nínú àdúrà náà. Padà síbi ìsinmi rẹ ìwọ ọkàn mi. Mo gbàdúrà fún yín pé bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, Ọlọ́run yóò mú ọkàn yín bọ́ sí ìsinmi lórúkọ Jésù Kristi. Gbogbo pákáleke, gbogbo ìbẹ̀rù ikú, gbogbo ìbẹ̀rù àìsàn, gbogbo ìbẹ̀rù ọjọ́ iwájú, gbogbo ìbẹ̀rù lórí ọmọ, gbogbo ìbẹ̀rù lórí ìgbéyàwó, gbogbo ìbẹ̀rù lórí iṣẹ́,
lórúkọ Jésù Kristi Ọlọ́run mú òpin bá gbogbo ìbẹ̀rù lónìí lórúkọ Jésù Kristi mo ní mọ́mì ní orúkọ Jésù mo ní Ọlọ́run mú ìbẹ̀rù gbogbo ó mú wá sópin báyìí lórí ayé yín lórúkọ Jésù Kristi mú yín lórí ọmọ lórúkọ Jésù Ọlọ́run yóò mú ọkàn yín lọ sí ibi ìsinmi torí pé ẹ wo ìgbé ayé ọmọ yín yóò máa mú inú yín dùn lórúkọ Jésù Kristi mo gbàdúrà àdúrà tòní lórúkọ Jésù Kristi ìdáhùn ẹ yóò dé ọ̀dọ̀ yín mo ní now first of all ìbéèrè yín yóò dé ọ̀dọ̀ Ọlọ́run lórúkọ Jésù Kristi tó bá dé ọ̀dọ̀ Ọlọ́run tán ìdáhùn ẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá yóò dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù Kristi ògo Ọlọ́run á farahàn agbára wà láàyè Ọlọ́run á ṣiṣẹ́ o ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí lọ́ọ́ bẹ Jésù Kristi Olúwa wa ìfẹ́ ọmọ tí Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa àti rí àánú Ọlọ́run gbà náà ẹ̀rí tuntun yóò jábọ́ lẹ́nu yín a ó sì jùmọ̀ yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.